ọ̀kan lára àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ìyún gómìnà ìpínlẹ̀ Delta ọlọ́lá jùlọ Sheriff Oborevwori ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí iye tí àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbà lóṣooṣù. Bẹ́ẹ̀ ni gómìnà náà ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ rí bí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe máa ń rí o ọ̀rọ̀ rí bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà bá ṣe máa ń rò ó, tó sì jẹ́ kó di mímọ̀ wípé iye tí gómìnà tó ń gbà ní ìpínlẹ̀ Delta òun kọ́ ni owó tó pọ̀ jù lára àwọn òṣìṣẹ́ ìjọba táwọn jọ ń ṣiṣẹ́ sin aráàlú. Ẹ rántí wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ti máa ń fi ẹ̀sùn kan àwọn olóṣèlú tó wà nípò wípé wọ́n kàn ń lu àwọn ọmọ Nàìjíríà ní jìbìtì nítorí pé owó oṣù tí wọ́n ń gbà owó oṣù tó pọ̀, owó oṣù tabua ni, àti wípé owó tí wọ́n ní àwọn gómìnà ń gbà wọ́n ní àìmọye mílíọ̀nù ní. Kódà wọ́n ní àwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá lásán wọ́n ní owó tó tó bíi mílíọ̀nù 24 náírà 24 million naira iná ń gbà gẹ́gẹ́ bí owó oṣù, èyí táwọn aṣòfin náà ti pariwo síta pé kò tó bẹ́ẹ̀ rárá, àti wípé àwọn ò tiẹ̀ gbà tó mílíọ̀nù 2 lóṣù gan. Ṣùgbọ́n o níṣe ló wá dàbí wípé owó oṣù táwọn olóṣèlú gbà ó wà nínú ó ṣókùnkùn sí aráàlú pé wọ́n fi ń ṣe awomọ̀ sínú mọ̀ síkùn ni, bó tilẹ̀ jẹ́ pé àjọ kan wà tó ń rí sí ọ̀rọ̀ owó sísan àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn gómìnà pẹ̀lú olóṣèlú àtààrẹ ìyún èyí tí wọ́n ń pè ní RMAFC. Àwọn ni wọ́n máa ń kéde iye tí àwọn olóṣèlú ń gbà tó sì ti fi iye táwọn olóṣèlú ń gbà síta, ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn sì gbàgbọ́ síbẹ̀ tán ni owó tí àwọn gómìnà, àwọn ààrẹ, àwọn mínísítà àti àwọn aṣòfin tí wọ́n ń gbà ó pọ̀ ju nǹkan tí wọ́n fi síta lọ. Ṣá o, ṣé àwọn àgbà ti lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni onúkàn la ti ń gbọ́pọ̀n ọ̀hún ní ọ̀sẹ̀ tí a wà yìí lọ́jọ́bọ̀ ti ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí. Ẹni gómìnà Sheriff Oborevwori ti ìpínlẹ̀ Delta inú kúkú là mọ́lẹ̀ tó sọ iye tí ó ń gbà lóṣù, èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé bó bá fi ń gba yèyé àjẹ́ pé àwọn gómìnà ẹgbẹ́ tó kù káàkiri ìpínlẹ̀ 25 tó kù ní Nàìjíríà iye bẹ́ẹ̀ làwọn náà yóò máa gbà. Nínú ọ̀rọ̀ tí gómìnà Sheriff Oborevwori tó sọ lásìkò tí ó ń ṣe aṣọ lójú ilé tó kọ́ fún àwọn akọ̀wé àgbà ní ìpínlẹ̀ Delta ìyún permanent secretaries, inú ti jẹ́ kó di mọ̀ pé owó oṣù òun kò ju 503 náírà 503,000 naira lóṣù. Ó ní àwọn tó jẹ́ akọ̀wé àgbà tó ń ṣiṣọ́ lójú ilé fún yìí ó ní máa ń gbówó ju òun lọ. Ó ní owó tó dín ní 1,100 náírà ní mílíọ̀nù kan ìní wọ́n gbà yún 900,000 naira lóṣù. Bẹ́ẹ̀ ló ní olórí òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Delta Head of Civil Service mílíọ̀nù kan náírà ló ń gbà, èyí tó ní ó fi hàn pé gbogbo wọn náà ń gba owó ju òun.